Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, mo tún gbára mi dé o. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di. Tuntun la máa gbé wá fún yín. Ẹ̀hẹ́n. Ẹ ṣáà mọ̀ Chika Ike, àwọn ọmọ tó wà Nollywood pẹ̀lú Regina Daniel. Èyí Regina Daniel tí Ned Nwoko tó ń fẹ́. Ta sọ pé ó ń fẹ́ bàbá ẹ̀, bàbá ẹ̀. Ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn. Àfìgbà tí Chika Ike náà tó tún fò fẹ́ rẹ̀, tó lù yẹn kí ló wà níbẹ̀? Ọ̀nà tí Regina kékeré yẹn tó lọ ń fẹ́ bàbá ẹ̀, kò sí nǹkan tó fi ń ṣe èèyàn. Tóun náà bá fẹ́ ńkọ́, kò sí, kò sí ṣíṣe, kò sáì ṣe, òun dẹ̀ máa fẹ́. Kí ni ìyá kíní kan, ìyá Regina bó ṣe gbọ́ báyìí? Chika Ike, kíákíá kó wọ́ ọkọ ẹ̀ lọ síwájú. Kì í ṣọkọ ọmọ tòun ló fẹ́ fẹ́. Láíláí. Ó ti rí pé ọmọ òun ni Ned ń fẹ́. Tó kọ́kọ́ fẹ́, wá sọ pé ó fẹ́ rẹ̀. Ìyẹn wá ní tó bá wọn tó ń bá fẹ́ ńkọ́. Kí ló wá le tó yẹn? Kí ló wá pọ̀ jù nínú ẹ̀? Ó ṣèbí Ned ti ní ìyàwó tiẹ̀ tẹ́lẹ̀. Àìmọye ìyàwó. Tóun náà bá lọ fẹ́ ìyàwó Ned ńkọ́. Kó yá sọ fún ọmọ yẹn kó sùn, òun náà ń bọ̀. Tí Ned Nwoko gan tó fi òwò elépo di etí ń gbà ẹ̀. Ìbá ṣe kékeré. Tó bẹ̀rẹ̀ sí ní pump owó sí Chika Ike lára. Ó máa pump owó sí lára. Chika Ike tó jẹ́ pé èèyàn dúdú ni. Tẹ bá rí Chika Ike, ó di òyìnbó kíákíá. Ta ló máa rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí ò ní bẹ́ mọ̀? Nígbà yẹn, gbogbo wa náà la mọ̀ ń pa ẹ̀, la mọ̀ ń gbà yẹn. Tó sọ pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilẹ̀ ò gbà. Ìyẹn Chika Ike. Àfi tóun bá máa fẹ́ Ned o. Ìyá Regina wá tutọ́ sókè tó fojú gbà pé ìwọ kẹ̀, kì í ṣe bí. Ó ní tó bá fi ọkọ ọmọ òun lẹ̀ ní lẹ́rọ̀ pé wàá fi lẹ̀ ní túláàsì. Bọ́ ṣe kò sí nìyẹn. Ó fi Chika Ike bẹ̀ Chika Ike náà tó òun náà try. Bóyá ó dẹ̀ sọ wípé bóyá ọmọ tí ò ní ìyá kò ń dé gbẹ̀yìn ló ṣe kúkú tó ṣe fà sẹ́yìn lẹ́yìn Ned Nwoko. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, Regina bá fà á o. Ó máa, bóyá iron sharpened iron. Nígbà yẹn, bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ṣe ya fà sẹ́yìn nìyẹn. Ẹnu ọjọ́ mẹ́ta yìí la tún wá ń gba awuyewuye pé, pé Chika Ike o, ó fún àbí Ned jàre. Ned Nwoko, ó tún lọ fún Chika Ike lóyún. La bá rí gbogbo ẹ̀ yẹ́lẹyẹ̀lẹ. Èwo tún ni toyún Chika Ike. Kí ló tún lọ bá ọkọ Regina fún? Ọmọ yìí ò mà tí ẹ̀ lẹ́mìí ara ẹ̀ lò. Kí ló lọ ń bá Ned? Nǹkan táwọn èèyàn ń sọ nìyẹn o. Táwọn èèyàn ń sọ káàkiri. Èwo dẹ̀ ni kó tún lọ lóyún kó tún sọ pé kíni. Kó fi Regina lọ́kàn balẹ̀. At the end of the day la tún gbọ́ awuyewuye. Ló bá tún ní Chika Ike ti come out o. Ní Chika Ike wá come out pé kí gbogbo nǹkan gbọ́, kí everybody gbọ́. Kì í ṣe pé bóyá òun ní Ned kọ́ ló lóyún òun ṣá. Oyún tó wà nínú òun kò kì í ṣe ti Ned ni. Pé òun ní ọkọ tó òun ní. Oyún inú òun ṣe ti Ned. Wọ́n ló ti declare. Íńtánẹ́ẹ̀tì náà la ti rí. Lẹ́nu àná sí ni. Pé àtàná láti ẹ̀ tí ń wo àwọn íńtánẹ́ẹ̀tì yẹn pé kì í tún ṣe Ned Nwoko ló tún lóyún. A jẹ́ pé Regina tún ti bọ́rí nìyẹn o. Ṣé mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Tí Ned Nwoko. Ṣé mọ̀ pé bàbá yẹn kò ti ẹ̀ gbérégbè? Kò gbérégbè, kò ti ẹ̀ gbéṣẹ́ rán yàn. But bóyá rumor dẹ̀ ni. Wọ́n tún ní pé kì í ṣe òun ló tún fún òun ló fún Chika Ike lóyún. Ibi tí Chika Ike ti wá ṣe pabambarì. Tí gbogbo wa fi wá mọ̀ pé a jẹ́ pé Chika Ike o, ó mean nǹkan tó ń sọ. Ní pé ó ní kí lòun fẹ́ lọ fẹ́ Ned Nwoko fún. Kóun wá lọ máa ṣe seventh wife lọ́dọ̀ Ned Nwoko.
páàrín fin lẹ́gbẹ̀ẹ́. Óun ò tí ẹ need nẹ́ẹ̀dì nwoko. Kí nẹ́ẹ̀dì nwoko máa gbé tiẹ̀, kó máa gbé tiẹ̀ lọ. Òun ò need, òun ò need àti fẹ́ nẹ́ẹ̀dì o. Nítorí náà, kí gbogbo yín ibi tẹ fojú sí ọ̀nà gbabẹ̀ o. Oyún inú òun ò ṣe oyún nẹ́ẹ̀dì o. Pé ẹlòmíì ló ní oyún òun. So wá ní ibi tí gbogbo wa fi wá believe ẹ̀ dáadáa nìyẹn. Òun ò ní time láti lọ lóyún fún ẹni seventh wife. Ó ní òun máa ń lọ ṣe seventh wife lọ́dọ̀ ẹ̀. Ṣé mo rí pé àwọn èèyàn ọ̀rọ̀ ẹnu wa lẹ fà, ẹnu ayé lè jẹ. Before you know it, wọ́n á tó tún máa sọ kátikàti mi. Bẹ́ẹ̀ tí ta gbọ́ ní íńtánẹ́ẹ̀tì náà látún ní ká sọ fún yín. Ó lóhun lẹni tó fún òun lóyún pé kí n tún ṣe nẹ́ẹ̀dì. So ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ kí ká máa tẹ́tí dáadáa ká tó máa gbọ́rọ̀ jáde. A mọ bí tó ti gbọ́ another one yẹn pé nẹ́ẹ̀dì ló lóyún. Because àwọn èèyàn kedere tó bá ti rí ẹyọ kan, wọn ò ní fi kejì kún. Ó lè jẹ́ pé fẹ́lẹ́fẹ́lẹ́. At least tí nẹ́ẹ̀dì nwoko àti chika ike tó ti fi ra wọn lẹ̀, ó ti ń lọ bí 2 years now. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, if I'm not mistaken. Ó ti ń lọ bí 2 years àbí ju bẹ́ẹ̀ lọ tó fi ra wọn lẹ̀. Èwo tún ni kán tún padà lọ́sàn-án gan. Pé kọ́pẹ́ sí nẹ́ẹ̀dì o. Òun ló tún lóyún chika o. Eléyìí ga o. So Regina lọ fi rẹ̀ lọ́kàn balẹ̀. Ọkọ rẹ̀ òun ni nẹ́ẹ̀dì. Nẹ́ẹ̀dì o. Bí Regina ṣe wà yẹn, mi rò kò tiẹ̀ sí anybody tó tún lè gba nẹ́ẹ̀dì lọ́wọ́ ẹ̀. Because ó fi kékeré ara ẹ̀, ó risk life ẹ̀ fi fẹ́ bàbá yẹn. Ó fẹ́ bàbá yẹn tí gbogbo èèyàn ní, báwo lọmọ kékeré yìí ṣe máa fẹ́ bàbá arúgbó yìí? Báwo lọmọ kékeré yìí ṣe máa fẹ́ bàbá tó tóbi lọ́mọ? But Ọlọ́run ló yé. Ó wá ṣẹ̀ṣẹ̀ wá hun àwọn èèyàn. Bí nẹ́ẹ̀dì ṣe wà yẹn tó wá tó èsì ọmọ tó tún kéré jù Daniel, Regina lọ. Mo believe pé ọmọ yẹn tó máa sáré bẹ́ẹ̀ mọ́. Lórí àwọn èèyàn, owó náà ń wà. But ó níbi tí èèyàn ń wá owó dé. Ṣé ó yé wa? So ẹ̀yin èèyàn wa, nǹkan tá rí gbọ́ náà nìyẹn pé kì í ṣe oyún nẹ́ẹ̀dì ni chika ní o. Chika lóhùn ti ní ọkọ tòun o. Ibi tẹ fojú sí pọ́nà ò gbabẹ̀ o. Òun ò ní nẹ́ẹ̀dì fẹ́ o. Òun ò dẹ̀ ní oyún fún nẹ́ẹ̀dì o. Òun ò lè lọ ṣe ìyàwó keje fún ẹnìkan o. Nítorí ẹ̀, kí olúkálùkù sinmi ẹ̀dọ̀. Come ìṣọ́nù o. Ẹ̀yin èèyàn wa, ẹ bá share, kẹ bá like, kẹ dẹ̀ bá distribute. Ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí sí wa. Tẹ bá ní àwọn nǹkan tí ẹ fẹ́ fi kún ní comment section. Ẹ ṣé gan bẹ ṣe ń tẹ́tí sí wa. Bye.